èmi ò kúkú bẹ́ẹ̀ ní kẹjà kọ́ ọmọ wí bẹ́ẹ̀ èmi ò já ẹni píìsì ní mí èèyàn dáadáa ní mí kọ́ sí máa jáyàn lé kẹ́ná lábẹ́nú kọ́mọ tọwọ́ bọ́tọ́ ọlọ́run rí ọ ọ̀tá fà sókè lóyìn lóògùnrí ọlọ́run rí ọ ọlọ́run rí ọ ọlọ́run rí ọ ọ̀tá fà sókè lóyìn lóògùnrí ọlọ́run rí ọ. ẹ̀rí pé lórí ọ̀rọ̀ yìí bàbá wa mùdúrù mẹ́kẹ̀s ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́ wọ́n dúró lérí pọ́ìntì kan nígbàtí àwọn kan dìde wípé àárakàlà ọ̀rọ̀ yìí àfẹ́ báyìí afẹ́ ṣàtúnṣe afẹ́ ó tán bàbá níṣẹ́ ilé sòdodo gbólóhùn ẹyọ kan tí bàbá dúró lé lórí náà yìí èmi náà fẹ́ bẹ́ẹ̀ èmi náà fẹ́ ó tán tí mo fẹ́ gbà bí ìdàrúdàpọ̀ àmọ́ èyí tẹ́lẹ̀ fẹ́ parí ẹ̀fẹ́ tó tán iṣẹ́ ilé sòdodo tẹ́ bá ti lè sòdodo bísímìlá nígbàtí àwọn tí wọ́n dìde tí wọ́n wá padà wá mọ́ láti ọdún kan a jẹ́ pé wọ́n rí báwọn ò lè sòdodo tó bá jẹ́ sí wípé wọ́n lè sòdodo ní ó yẹ kẹ́ ti déjọ́ kejì ó yẹ kẹ́ ti déjọ́ kẹta àmọ́ àìwá ó ti fi hàn wípé ní tí bàbá yìí béèrè fún lòdodo a ní lè sọ now òdodo tí bàbá Mùdúrù Markazi ń béèrè fún yìí ṣé Al-Kùránì ò fẹ́ òdodo ni ṣé ẹ̀sìn Islam ò fẹ́ òdodo ni ṣé súnà náà bí ó takò òdodo ni kí ló fa àìwá padà kò sí tó lè fa àìwá padà tayọ pé a lè sòdodo ibi tí òdodo bá sì ti wọ́n tí ò bá ti sódodo bí ọ̀rọ̀ èyí ó kàn máa yín gbàdó sẹ́yìn gbàdé èyí ó kàn máa rẹ̀ yóò lóhun yanjú ọ̀rọ̀ afá ní sùúrù ẹ fọwọ́wọ́nú ọmọ kéwú wọn náà ní sùúrù fọwọ́wọ́nú bàbá ní sùúrù fọwọ́wọ́nú wọ́n ọmọ bàbá wọn náà ní sùúrù fọwọ́wọ́nú ẹjọ́ fara yín mára ní ẹjọ́ ó yẹ ṣe kí ara yẹ dìmọ́ra yín ìhín alábí aláfẹ́ mo kì í tẹ́sì lọ́nà ìyún láyé ó wà fẹ́ ẹni tí bá ń ṣe ìyún láwọn èèyàn máa kan sára sí pé àwọn èèyàn ní àwọn ẹni ọlọ́run ní àwọn peace ambassador ní gbogbo àwọn tí wọ́n ń dúró òdodo yìí wọ́n dá kankan rú ń tó dàrú náà fẹ́ tó àwọn kan ń dúró lórí pé wọ́n ẹ dájọ́ síbi ẹjọ́ wà ẹ sọ̀rọ̀ òdodo láàrin àfá àtọmọ kéwú kótó ni wọ́n wá èyí mo ṣe dídà torí ìyẹn lòdodo tí ẹni gbogbo ẹni tí ń fi èyàn bọ́kẹ́ àwọn ẹja máa fọwọ́ pa ni bàbá àtọmọ ọmọ mọ́ bínú bàbá àwọn náà mọ́ bínú di mọ́mọ́ rẹ àwọn yìí gan náà fẹ́ dayó àwọn yìí gan náà fẹ́ bà institution jẹ́ àwọn yìí gan náà fẹ́ sọ orí òdodo kodò wọ́n fẹ́ sọ orí ẹ̀sìn kodò wọ́n fẹ́ sọ orí Al-Kùránì kodò ni àwọn yìí ní ọ̀pọ̀lọpọ̀ mi ò máa wò pé tí wọ́n ló lè ju wàhálà wọn pọ̀ àwọn ni wọ́n fẹ́ ṣàìdá ìwọ òun gẹ́gẹ́ lọ fẹ́ ṣàìdá ṣọ́lọ̀ ni a kúrọ̀ yìí ṣọ́lọ̀ ni a máa dọ́gbọ́n sọ̀rọ̀ yìí ṣọ́lọ̀ ni ẹ̀sùn òdodo díẹ̀ fi rọ́ díẹ̀ kú wáì tí olódodo ṣe tún wá kú sí pókà ẹ ṣe dábẹ̀rù Ọlọ́run ẹni tí ó bá gbá Al-Kùránì lọ́wọ́ ó gbé e lọ́wọ́ lọ́nà tó dáa bọ́ọ̀ bá wá lágbára kọ wà ń first class kọ wà ń zọ́ọ̀lì múlì náà sí àbọ̀ wà ní mòkì tẹ́sì dún wọ́n á máa mú mi sí má wàá bá sábì kún bẹ́ẹ̀ láti jẹ́ kán lè pè ọ́ léyìn rìn kán lè pè ọ́ ní ambassador of peace kán lè ní wọ́n lọ́dà peace kọ́ nìyẹn Islam ò gbé yẹn wá Islam ò gbé yẹn wá in tí jẹ́ peace gan òun ni kẹ́ ẹ pawọ́pọ̀ bá alábòsíjà kó padà sí dòdò in tí jẹ́ peace salamu Islam ibi tẹ́ ti rí ibẹ̀ ní kẹ́ ẹ gé ẹni ó jalè lọ́wọ́ peace Islam ni peace Islam ibi tẹ́ ti rí ibẹ̀ ní kẹ́ ẹ̀nà ẹni ó ṣe ṣìnà lẹ́gbà 100 bá Kùránì ti wí bó ṣe jẹ́ ẹgbà yìí náà peace ni bó ṣe já sí wípé ẹgẹ́ ẹni ó jalè lọ́wọ́ òun náà peace ni ẹni tí ń ṣe yẹn ni ambassador of peace ẹ mọ́ dojú òdodo ní ẹni tí ó pààyàn kẹ́ wá pa padà gẹ́gẹ́ bí òfin Al-Kùránì ìyún gan ni peace Islam kìí ṣe wípé kọ́ ọdún pé kódà ayé peace láyé fẹ́ nìsí ẹ má pààyàn mọ́ ọfẹ́ dojú òdodo gbolẹ̀ ọfẹ́ yí òfin Al-Kùránì padà mọ́ tó ń bí kẹ́ pààyàn píìsì tó wà ń bẹ̀ tó bá ti jẹ́ sí wípé ẹni tó pààyàn lẹ́fẹ́ pa tí í ṣe òdodo tí í ṣe òfin Ọlọ́run so píìsì Islam ni Al-Kùránì tó sọ pé tẹ́ bá rí khilaf ìdàrúdàpọ̀ láàrin ìran méjì ó ní fàkọ́ọ̀tì ló lè tí tẹ̀bùgì nùkọ́tàlà yẹn kìí ṣe wípé ẹ̀pà kọ́ọ̀tì lú ẹgbógun tí nínú ọ̀rọ̀ ẹgbógun tí nínú ṣe ẹgbógun tí níbi àìdákẹ́ hátàtẹ̀ fi ila amrillah tí ó fi wá padà yóò dáa ẹjọ́ wá lè ní ṣe kí lọ́lọ́run àdúntọ́lọ́run wí nìyí wọ́n ní fàdín fa àti tó bá ti wá gbà bí kò ń ṣe tí ó dá fa aslihu baynahuma bil adl ẹsẹ̀ tẹ̀ wá ṣàtúnṣe
ẹni ó ṣàìdá ẹ kọ́kọ́ gbógun tì í ná yóò padà sójú ọ̀nà kó tó wá kan àtúnṣe kó tó kan jájọjò kó tẹ́yìn kálukú ń pèpè fún. kígbà ẹ tí èsì ìgbà kó òun ṣe tí ò dáa ẹ lè fagídí mú un lọ wájú ọmọ tó tàmọ́ rádà tó hùwà ilẹ́kọ̀ọ́ sí babẹ̀ ẹ lè fagídí mú un lọ wájú babẹ̀ kẹ́ni ó dọ̀bálẹ̀ yóò ba èyí tẹ́ mú un lọ lójú jẹ́ àfi kọ́kọ́ rẹ̀ jàmọ́ lọ́wọ́ náà bí o bá ti rẹ̀ jàmọ́ lọ́wọ́ kò ní finú fẹ́ dọ̀bẹ̀bẹ̀ n tan Kùránì sọnù ìkílá ara yà Kùránì pọ̀nyọ̀n sí tá a sì máa kẹ̀yìn sí kò wá ní burú tí sábì fún bílẹ̀ kẹ̀yàrá ti bá ti dúró pé ẹ̀yin tẹ́ rí bẹ́ẹ̀ mo fi tẹ́sì lónìí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀yin tẹ́ rí bẹ́ẹ̀ dọ́ọ̀lì múlì náà sì yí lọ́pọ̀lọpọ̀ yín tó wọn bá tiẹ̀ lọ kì í ṣe kẹ́yìn tó wá gángọ̀ lérí ẹ̀ táyé lè pé èèyàn rí ni àwọn eléyìí ambassador of peace no rárá peace ò rí báwọn peace Islam báwọn kọ́ lórí ṣẹ́rí dọ́ọ̀lì àwọn ọmọ jù nínú situation báyìí òun ni mudahana al-mudahana al-Qur'ani ni wà dúró láwùjọ dìhínú fọ́yù dìhínú àwọn àforípa wọ́n bí ọ̀rọ̀ ńlá àwọn amú yọ̀ bọ́kẹ́ kò lè tó bá wọn ẹ má fi kíkan mú ẹ bá jẹ́ zọ́ọ̀lì múlì náà sí yá àti mọ̀kítẹ́ sí àwọn nù so tàrífù mudahana àwọn tí wọ́n ṣe mudahana báwọn al-mudahanatu hiya adamu taghyir al-munkar ma'a al-qudrati alayhi kárí tí ò da ká sì lágbára àti lè yí padà lọ́wọ́ àbọ̀rọ̀ ri'ayatan li janibi murtakibihi àbílọ́kàn ní mẹ́tẹ̀ẹ̀ta káwá mọ̀ọ́mọ̀ gbé kalẹ̀ ká má yí padà ri'ayatan li janibi murtakibihi kí ló fà ká gbé kalẹ̀ àwa ń wo ipò wo ni ẹni tó ṣàìdá òun wà ká bàbá olówó nú wa a lè sọ àìdá rẹ̀ já dákẹ́ ẹni ó ga jù láàrin wa a lè sọ àìdá rẹ̀ já dákẹ́ ẹni ó mọ kéwù jù láàrin wa a lè sọ àìdá rẹ̀ já dákẹ́ olóyè tó lóyè táwa lókù ní a lè sọ àìdá rẹ̀ já dákẹ́ aw li janibi ghayrihi àbí ká láfẹ́ wo àwọn míì tó so mọ́ aw li qillati al-mubalati bid-din àbí ká torí pé ẹwọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ló ń jarí ayé là ń ṣe lọ́wọ́ mudahana ìforípawọ́ wakila mu'asharatu al-fusaqi kéèyàn ó rí aláìda kéèyàn ó sì máa bá ṣe kọ́ sì máa jókòó tì kẹ́sì jọ máa fọwọ́ gbọ́wọ́ wa izharu ridha bima hum alayhi kọ́ sì tún máa rẹ́yìn sí kọ́ máa fi hàn pé nǹkan ṣe ń múra sí min ghayri inkarin alayhi kọ́ sì máa tàkù mudahana nù tó zọ́ọ̀lì múlì náà sí àti mọ̀kìtẹ́sì tó ń ní ṣe báwọn àwọn náà pọ̀jù níbi ọ̀rọ̀ yìí wakil ṣe wá rí mọ́dọ̀kọ̀ ṣe wá rí ọ̀nà mẹ́ta tó wà nílẹ̀ fún mudahana fil qawli wal fi'l wa bis sukut mudahanatu fil aqwal mudahanatu fil aqwal mudahanatu fil af'al mudahanatu fil af'al ìyẹn ni pé kọ́ ọmọ lè sọ fálá ìdàgbà ilé yòódà níbi ìṣesí àfààl kọ́ tún máa jòkó tí kẹ́dọ́ máa fọwọ́ wẹ́wẹ́ kó tí ẹ̀ máa hàn kó ṣe tí yòódà wọ́n bí sukut kọ́ sì dákẹ́kọ́ ọmọ lè sọ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ọ̀nà mudahana tí ó sì dá sọ wá rí àwọn èèyàn rò pé yíò ní sàlámà wọ́n rò pé yíò ní peace ń tí ó wájọ́ ọmọ kó nǹkan ní peace ìyẹn bí ìgbà téèyàn sunkún símú ni bí èèyàn bá sì sunkún símú ó fi pamọ́ ní o bí ó padà wá níkún yóò wà nílẹ̀ ẹ ṣe dárò ìmọ̀sádà ohun tí ó dá ẹ parẹ́ ilé yóò dá ẹ kílẹ̀ ẹ̀kọ́ lẹ̀ ẹ má tún kó mí tán kí nǹkan kan tún wọ́n rùn tẹ́lẹ̀ gbogbo ìlànà mudahana ẹ fẹ́ kó mí kí nǹkan tún wọ́n rùn àwọn èèyàn lè wá hẹ́lì yìí wọ́n dé àwọn èèyàn ní àwọn ambassador of peace ní ẹba ẹ̀sìn jẹ́ lọ́la ni ọ̀la ẹ̀sìn lẹ́bàjẹ́ ọ̀la òdodo lẹ́bàjẹ́ torí ẹni bá ti ba òdodo jẹ́ ti bẹ̀sì jẹ́ ẹni bá ba òdodo jẹ́ ó ti bẹ̀sì jẹ́ kéèyàn ó ran òdodo lọ́wọ́ nusratu din kéèyàn ó ran òdodo lọ́wọ́ òun ni nusratu al-haq ad-difa'u 'anil haqqi kéèyàn ó dáàbò òdodo huwa ad-difa'u 'anid din èèyàn dáàbò bẹ̀sì nìyẹn gbogbo òdodo yóò ìbàjẹ́ bí iṣẹ́ kó má ti ẹ̀rù jẹ́nu àkínú àdáwò ọ̀yẹ̀sìn náà ló dáàbò wa nusratul haqqi kéèyàn ó ran òdodo lọ́wọ́ pé ó lékè was-sidqi kéèyàn ó ran òótọ́ lọ́wọ́ pé ó lékè wat-tamassuku bil-qiyam al-akhlaqiyya kéèyàn ó mú ìwà ọmọlúwàbí dání pé wọ́n kún ẹ̀kọ́ ọmọdé lò pẹ̀lú agbáni ẹ̀kọ́ tí ọmọ kí wúlò pẹ̀lú àfáàní ẹ̀kọ́ tó yẹ kí ọmọ ṣẹ́ ó lò pẹ̀lú ọ̀gá ẹ̀ ní ẹ̀kọ́ tó yẹ kọ́ ọmọ ó lò pẹ̀lú bàbá ẹ̀ ní ká mú dání bẹ́ẹ̀ juz'un min nusrati din ẹni bá mú dání bẹ́ẹ̀ rẹ̀ sí lọ́wọ́ juz'un min nusrati din ẹ wí kí n bọ́ juz'un min nusrati din ọ̀hún rẹ̀ sí lọ́wọ́ ni so gbogbo ẹni tí ń rìn ẹ̀sìn lọ́wọ́ yẹn kọ́ ló yẹ ká máa wá tako ká wá sọ wípé wọ́n mú kókókó wọ́n mú líle wọ́n bàjẹ́ kí ni ó dọ̀mọ̀ bẹ́ẹ̀ ṣe rí ejò kò sí bó ti lè wù kó rí tẹ́yẹ bá fọwọ́ kẹ ejò yìí máa tutù ní ejò yìí gbóná kò sí rẹ̀ ejò tí gbóná tútù lẹ́mọ̀ bá
ejò sì ní yóò rọra máa yọ ni bí ó ti máa yọ nù kọ́ wá ní abẹ́ rí ejò tí bó ti farabalẹ̀ tí ó kàn rárá máa rìn tí ó kàn rárá máa fà yóò kàn rárá máa yọ kò ní wàhálà ẹjẹ́ ń bá aṣọ rẹ kí n gbé sẹ́gbẹ̀ẹ́ kí n sùn bọ́ bá sùn mọ́ forí lóṣù káwọ̀ bọ́ bá sùn mọ́ dídú méjèèjì o torí wípé oró ti ń bẹ nínú ẹ̀ kò lè fakọ̀ sùn kọ́ díjù ẹ wá wo ológbò bó ti fojú jọ ẹkùn tó ẹ̀rí bá rí ológbò lálẹ́ gan yóò họ bólógbò ṣe wá rí yẹn tó bá gbé ológbò sílé sùn kọ́ díjú léyàn tí bẹ̀rẹ̀ sùn kọ́ dí gbogbo ojú sùn kọ́ forí léṣùká torí kò ní dà ọ́ èkúté tó bá rí mú yàrá rẹ ní òtún bọ́ pàjẹ́ kílẹ̀ òtún mọ́ olódodo ẹni ó tó dàbí kó burú dẹ́wọ́ kó burú yẹn lọ́lọ́gbò òun ni ẹ gbé sára òun ni ẹ gbé sílé ni ẹjọ́ fara ròyìn kò ní gbàgbàkúgbà láyè fún yínú lẹ́yìn àmọ́ ẹjọ́ torí pé ń ṣe mẹ́ẹ̀ ń ṣe yẹ torí bó dẹ̀ torí bó tutù bọ́ọ̀ bá ìgbé sẹ́gbẹ̀ẹ́ tó sùn ọ̀sẹ̀ ní ara rẹ̀ lófò ìyàtọ̀ ènìyàn zọ́ọ̀lì mú lè nọ́fsí àti mo kìtẹ́ sí dún àwọn kọ́ ló yẹ kán ó mọ́ bá sáàbì kún mílíkì láti gbé sílẹ̀ láì rẹ̀ níparí ṣẹ́rí ẹni yóò tọ́lọ́ bá kádàrá pé orí tán pè ní òdodo ibi tó dodo máa ń sábà wà ibi tí kìí tí lánàá ṣe ní ma wà oríire ní fún ẹni tó wá rí òdodo tó ràn lọ́wọ́ laysa yadurru al-ghadata al-hayfa afa Muhyiddin Abdul Hamid laysa yadurru al-ghadata al-hayfa ó wí ọ̀rọ̀ náà Sheikh Adamu wa gbà wínú tíra Nizam Ta'lim lọ́wọ́ bẹ̀rẹ̀ laysa yadurru al-ghadata al-hayfa obìnrin tó yáyì tó jẹ́ apánú donanatu ahliha kí àwọn tó ní àwọn tí ń gbé lábẹ́ wọn kán máa wá aṣàun sí kán máa jẹ́ ó wọṣọ ẹ̀ṣọ́ wa bukhluhum wa nawmu anfusihim kán máa jẹ́ ó wẹ̀ kán máa jẹ́ ó láṣọ gidi lá torí káwọn èèyàn má bàa àbùkù rẹ̀ wà laysa yadurruha ìyẹn ò bá ìwà rẹ̀ jẹ́ o bọ́dọ̀dọ̀ ti rínú kọ́ rí òdodo nínú eruku kò pàdà kó sọ ọ́ di rán òdodo náà ni ó máa jẹ́ o wala yanqusu min jamaliha an tazhara fi atmaril muhmala kọ́ bá òdodo nínú eruku kò kó bá òdodo náà ni ó máa jẹ́ kó lè yí padà níṣẹ́ ni ó dà gẹ́gẹ́ bí ọmọbìnrin tó rẹwà tó wá wọṣọ ìkísà aṣọ ìkísà tó wọ̀ yẹ kò lẹ̀ mọ́ bíútì tọ́lọ̀ dámà walakin ala man takunu min nasibiha kún tó ṣe kókó ní pé ẹni yóò tọ́lọ̀ bá ní kọ́mọbìnrin yìí ó já mọ́ lọ́wọ́ an yanfudu anha gubara iman iman gbogbo eruku tí ń bẹ lára ẹ̀ kóhun ó gbọ̀n dànù àkísà tí wọ́n kó sí lọ́rùn kó bọ́ kó wọṣọ bí síbẹ̀ wa yujalliha fi fakhri diba kó wá wọṣọ gidi fún aṣọ tó yẹ kó máa bẹ lọ́rùn ẹni ó fáyìn yazhara ma awda'aha Allahu min fitnatin wa jamalin kí irin tọ́lọ̀ ń fi sí láti ń jẹ́ ẹwà ó lè bá hàn sáyé gẹ́gẹ́ bí ẹ̀ náà ni ọ̀rọ̀ òdodo ẹni ó bá rí òdodo níbi tí wọ́n ti ṣe èèmọ́ ìlú ẹ̀ wọ́n kò mọ́nú eruku wọ́n ń dọwọ́ bò ó wọ́n ń fi kọ́mẹ́ǹtì dàrú wọ́n ń kó wúlígánsì jáde pé ẹ máa tẹ òdodo lójúmọ́lẹ̀ àwọn akọrin ó yá ẹ máa wọ stúdíò ẹ máa ṣiṣẹ́ kí irọ́ ó lè lékè ẹni ó bá rí òdodo ní ipò pé wọ́n rà láre bó òdodo ti mọ̀ rí náà nù ìwọ́n tó fẹ́ kí ó kí òdodo mọ̀ pé olódodo ní ẹni olódodo ní ìwọ́n lọ́wọ́ agbẹ eruku kò mẹ́ gbogbo wàhálà tó ṣe tí òdodo fi wá hàn gẹ́gẹ́ bí òdodo yẹn ọrùn tiẹ̀ ló wá wà láfi pé aláàkọ̀. alihakọ̀ ibadallahi alihakọ̀ ibadallahi alihakọ̀ ibadallahi. ṣẹ́rí kéèyàn ó kó hùwàkiwà ní kọ̀rọ̀ kó wá bọ́ sí gbangba tó máa ní àwálé yẹn rè àlàáfíà fún yín àlàáfíà fún yín ká ní àwọn ẹni àlàáfíà ní àwọn ẹni àlàáfíà ní ó dọwọ́ bọ́rọ̀ ni ó ṣe kí ni yóò padà tú mo wí ń gbà kan pé yóò padà tú yóò padà tú yóò padà tú yóò padà tú gbogbo àìdá tòrò gbogbo yóò padà tú jáwọ́ nínú àìdá yóò padà tú yóò padà tú yóò padà tú yóò padà tú.
ọ̀tá fà sókè tó ìdó borí ọlọ́run rẹ̀ ọ́. Ọlọ́run rẹ̀ ọ́. Ẹni kan borí Ọlọ́run rẹ̀ ọ́. Ọ̀tá fà sókè tó ìdó borí ọlọ́run rẹ̀ ọ́. Ní gbogbo abámalágbáwẹ̀ ẹni kan wá bọ́ sí kọ̀rọ̀ tó wá jẹun tó wá nùnù tó wá bọ́ sí tàbí gbá wa láwẹ̀ ní ẹ má bàa na ọlọ́run rẹ̀ ọ́. Ọlọ́run rẹ̀ ọ́. Ọ̀tá fà sókè tó ìdó borí ọlọ́run rẹ̀ ọ́. Ọlọ́run rẹ̀ ọ́. Ọlọ́run rẹ̀ ọ́. Ọ̀tá fà sókè tó ìdó borí ọlọ́run rẹ̀ ọ́. Èmi ò kúkú bẹ́ẹ̀ ní kẹjà kọ́ ọmọ wí bẹ́ẹ̀. Èmi ò já ẹni bíìsì ní mí èèyàn dáadáa ní mí kọ́ sí máa jáyàn lé kẹ́ńdá lábẹ́nú kọ́mọ tọwọ́ bọ́tọ́. Ọlọ́run rẹ̀ ọ́. Ọ̀tá fà sókè tó ìdó borí ọlọ́run rẹ̀ ọ́. Ọlọ́run rẹ̀ ọ́. Ọlọ́run rẹ̀ ọ́. Ọ̀tá fà sókè tó ìdó borí ọlọ́run rẹ̀ ọ́. Ọmọ tó lójú kan ọfẹnu kan sọ fáwọn wọ̀nyí ọtún fẹnu mi sọ fáwọn mi gẹ́gẹ́ bí mùnáfìkì. Ọlọ́run rí ọ ọ̀tá fà sókè tó ìdó borí ọlọ́run rí ọ. Ọlọ́run rẹ̀ ọ́. Ọlọ́run rẹ̀ ọ́. Ọ̀tá fà sókè tó ìdó borí ọlọ́run rẹ̀ ọ́. Ẹ jẹ́ àdàdúrà báyìí kẹ́ lọ sùn. Ala barakatillah.